ní Kòròdú nígbà yẹn ogun ọ̀rọ̀ mọ́tò tó ṣẹlẹ̀ ńgbà yẹn ó dàbí ọ̀rọ̀ ti Tom Jones ni o ọ̀rọ̀ mọ́tò tán lọ́ta mi jí kò ṣẹ̀yìn Adótòṣì. ẹ̀yin èèyàn wa wàhálà ńlá rèé o ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí kí ẹ gbọ́ bí Lizzy Anjorin tún ti ṣe jáde o tó wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ó ní pé Ìyábọ̀ Òjó ń kọ́pì gbogbo lifestyle òun láti bẹ̀rẹ̀ ni ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ẹ ti wá nǹkan fìdílé tàbí ẹ ti fìdílé nǹkan láti gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ nítorí ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí gidi gan ni sí ẹ ti ṣe tán láti wo fídíò yìí ó ti yá o. nígbà tó kù kékeré kí n ṣubú tán ni Mr. Lawal ló pick me up ó mọ̀ wípé Mr. Lawal ló ra mọ́tò fún mi ló dẹ̀ gbalé fún mi sí Kòròdú ó mọ̀ láti gbà yẹn ló ti ń lépa mi mo kó lọ Kòròdú mo kó wá sọ́gbà mo kó lọ sọ́gbà gbogbo ibi tí n bá ń kó lọ máa ń kó tẹ̀lé mi ó máa ń trail mi but kò sí social media kò dẹ̀ sọ̀rẹ́ téèyàn fẹ́ sọ fún tí n bá débì kan tó bá débẹ̀ máa sá fún tí n bá lọ́rẹ̀ẹ́ kan tó bá ti dọ̀rẹ́ wọn máa sá fún wọn tí n bá ń ṣe nǹkan kan tó bá ti ṣe máa sá fún wọn. mo ya fíìmù kan part 1 and 2 mẹ́rin fíìmù 8 wọ́n nítorí pé èèyàn kan tí mo lò sí meanwhile òun ló dàárín ẹni yẹn àtìyàwó ẹ̀rù wọn ò gba fíìmù yẹn lọ́wọ́ mi di ọ̀la fíìmù 8 yàtọ̀ sí ìtàwọn ọmọ ìyá náà gbé lọ o ẹ máa ti rí promo fíìmù yẹn rí fíìmù yẹn náà pè ní tí mo ti ṣe Tycoin àwọn tó bá ń súnmọ́ mi dáadáa mo ṣe Tycoin dé báyìí 8 ni mo yà part 1 and 2 mẹ́rin di ọ̀la fíìmù yẹn wà lábẹ́ bẹ́ẹ̀dì mi tí mo dẹ̀ ná millions of naira tí n bá ti struggle tí n bá ti kójọ àtúká tí n bá ti struggle tí n bá ti kójọ àtúká tó bá rí mi bí a lọ bẹ̀ tó bá rí mi bí a lọ bẹ̀ tí n bá yàn rẹ̀ bí a lọ bẹ̀ bí n bá ní àfẹ́sọ́nà bí a lọ bẹ̀ tí n bá lọ́rẹ̀ bẹ̀ yẹn a lọ bẹ̀. kó tó mìtì mi rárá ló ti ń lépa ẹ̀mí mi kó tó mìtì mi rárá ọjọ́ tó máa mìtì mi kò lè ẹ̀pẹ̀ ó ṣe orí burúkú ẹ̀ tí n bá ṣí ṣọ́ọ̀bù síbì kan á ní pàrágà ni ẹ lọ sórí Google kẹ́ lọ béèrè tí n bá ṣí ṣọ́ọ̀bù síbì kan á ní pàrágà ni kò sí bí effort mi ṣe lè le tó she always come around to ridicule my enemy's effort. ojú ló pẹ́ sí tá bá lè ṣe sùúrù ṣe rí èpè tí mo máa ń gbé wọn ṣẹ́ formality lásán ni Adótòṣì ó ti wà ń bí lórí burúkú ọmọ tó bá jẹ́ pé dẹ̀lúùlù ni èyí tó ń ṣe lójú gbogbo ọmọ aráyé náà ṣé dẹ̀lúùlù ni allegation tá bá fi kàn ẹ́ tó bá jẹ́ pé dẹ̀lúùlù ni èyí tó ń ṣe lójú ọmọ aráyé yìí ṣé dẹ̀lúùlù ni àwọn tó láwọn ò rí fíìmù mi mọ́ ṣé wọn ò padà ní connection pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé dẹ̀lúùlù ni èyí tó ń ṣe àwọn ètò òṣìṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo àgbáyé rí sórí àwọn ẹ̀sìn tó ń ṣe lọ́wọ́ yìí àsìkò ọ̀rọ̀ tí ń tó ni gbà tí mo ṣí ṣọ́ọ̀bù sábúlé Ẹ̀gbá ẹ lọ sórí Google pé Lizzy Anjorin shop àtàbúlé Ẹ̀gbá you will read a lot
you will understand my point. Bóyá rọ́ ni mo pa o àbí òótọ́ ni ẹ mọ̀ pé mi ní sọ̀rọ̀ láì máa sí receipt. Tí n bá gba PA lẹ́nìí ilé ẹ̀ náà máa end sí. Tí n bá gba sales girl lẹ́nìí ilé ẹ̀ náà máa end sí. Tí n bá gba sales boy lẹ́nìí ilé ẹ̀ náà máa end sí. Ó láwọn ọmọ kan tí mo kó jọ lórí Instagram gbà kan tí máa fún lówó. Èmi ò ń pẹ́ lórí pé èmi ò ń ṣe oníwàlẹ̀ ẹ̀dá. Ṣé rí nǹkan tí mò ń bá pò lọ́wọ́lọ́wọ́ yìí òun ni wọ́n ń pè ní bá a bá lé ewúrẹ́ títí tó bá kan ògiri. Kí ni Yorùbá máa ń pè? Kí ni Yorùbá máa ń sọ? Yorùbá ní tá bá lé ewúrẹ́ títí tó bá ti kan ògiri. Kí ni Yorùbá máa ń pè? Ó máa kọjú sí ẹ. Ó máa kọjú sí ẹ. Because ó ti wà fond of pé mo máa ń sá fóun. Òun ló ṣe ló ń sọ lọ́dọ̀ Esabod. Esabod fi sọ pé ó máa fèkó lẹ̀. Ìwọ kẹ́ ó máa sá lọ. Kò wá jẹ́ nǹkan kan o, kò ní nǹkan kan, kò jẹ́ nǹkan kan, kò mọ anybody. Ó kọ̀ já eléṣù. Ṣé o mọ̀ pé tí eléṣù ẹ̀dá tó bá ń bẹ ta ó bá kò sí connection tó lè ní wàá sá. Fọlá tó lè máa bẹ gist lover pé kó má bully Lizzy. Ìwọ tó jóbìnrin kó tó lè bẹ obìnrin ẹgbẹ́ pé kó má bully obìnrin ẹgbẹ́ ó mọ̀ pálá àánú ẹlẹ́nìyàn ni. Ṣẹ́rí Nigerians tí wọ́n yé wọn. Ìtorí ló jẹ́ pé tó bá rú mi lójú, màá gbà lú mi lọ, màá print photo gbogbo wọn, màá kó lọ. Ọjọ́ kan wọ́n sọ fún mi pé eléyìí ni àgbákò ẹ̀ ló máa gbẹ̀yìn. Mo wá béèrè pé kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n nítorí pé ó sì ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n gọ̀ tí wọ́n máa bára fi tó máa bá fi ara wọn àti ara àwọn ọmọ wọn bá gba àgbákò. Ìmọ̀ bóyá yóò bẹ́ẹ̀ yé yín. Wọ́n ní ẹni tó ń ṣiṣẹ́ bíi wọ́n lòun ló máa ṣubú last. Wọ́n ní gbogbo nǹkan tó ń sà sí, gbogbo nǹkan tó ń ṣe sí, wọ́n lòun ló máa ṣubú last. Ibẹ̀ ni mo ti gbọ́ pé a rí àwọn kan tó dàbí titi ẹ̀ tí wọ́n ti ṣèkà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti ṣépè fún. Wọ́n ní àwọn yẹn ló kọ́kọ́ máa fi ara gbá àwọn aburú yẹn fún. Wọ́n máa fara gbá aburú yẹn fún tọmọtọmọ wọn. Ibẹ̀ ló ti sọ fún mi lọ́dún yẹn. Wọ́n láwọn kan ṣì máa ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ ẹ̀. Wọ́n láwọn kan máa kú tó pọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Wọ́n nítorí pé bó ṣe wà yẹn wọ́n lẹ́ni tó gbọ́n ni. Wọ́n ló máa ń recruit. Wọ́n tó bá kú díẹ̀ kó ṣubú á lọ recruit àwọn tó máa gbà ṣubú yẹn fún. Wọ́n tó bá kú díẹ̀ kó lọ ẹ̀wọ̀n ó máa lọ háyà àwọn tó máa lọ ẹ̀wọ̀n yẹn fún. Ẹ̀sùn ẹ̀ tí n bá parọ́ tó bá ní babaláwo kó lọ béèrè. Ẹ rántí ìgbà tán treat kéèsì Mohbad. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ lẹni tó ní kẹ́ cancel Naira Marley? Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ làwọn tó lọ ṣe ẹ̀wọ̀n? Ṣé mọ̀? Wọ́n ló ní ète, wọ́n ló mọ̀ aláburú lòun, ó mọ̀ pé ìkà lòun. Wọ́n ní tó bá kù díẹ̀ kíkiní yẹn hì tiẹ̀, wọ́n ló máa lọ háyà àwọn èèyàn tí wọ́n ti ṣépè fún bí kan, wọ́n ló máa bá wọn faragbà. Ẹ wo kéèsì Ìdúmàtà. Ṣé Gistlover kọ́ ló post Ìdúmàtà? Ìbò ló jóná.